ẹ lọ kọ sílẹ̀. Write it down. Nàìjíríà máa pé mẹ́ta. A kú oríire gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún Yorùbá Nation. Ẹ wò ó, igbe Yorùbá Nation ti gòkè ó ti dọ́rùn. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tẹ́ gbọ́ nínú fídíò yìí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Mo ti sọ lórí àwọn ìkànnì wa ṣáájú wípé ọ̀rọ̀ Yorùbá Nation lọ́jọ́ ọjọ́ kan a ó kọrin ilẹ̀ Yorùbá, orin iṣẹ́ wà fún ilẹ̀ wa, a ó kọrin Yorùbá Nation yìí. Láìpẹ́ yìí àgbà wòlíì kan sọ̀rọ̀ tí gbogbo ayé mọ̀ nínú ìjọ CAC nípa ọ̀rọ̀ Yorùbá Nation. Kí ni bàbá yìí sọ? Gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ torí pé bàbá yìí ní igbe ti dé ọ̀run, bẹ́ẹ̀ ni Ọlọ́run sì ti pín orílẹ̀-èdè Nàìjíríà sí mẹ́ta pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí aṣọ ni. Yorùbá lọ lọ́tọ̀, Yíbò lọ lọ́tọ̀, àwọn Haúsá náà àtàwọn Fúlàní kí wọ́n gbọ̀nà òkè ọya kí wọ́n máa bá tiwọn lọ. Òun ni tí bàbá yìí sọ tẹ́ wò nínú fídíò yìí. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé lọ́sẹ̀ tó kọjá yìí náà ni Shehu Sani ìkan nínú àwọn alẹ́nulọ́rọ̀ nílẹ̀ Haúsá lòun náà ó sọ̀rọ̀ kan o. Àwọn Yorùbá sì wí pé àìláṣọ lọ́rùn pàká wọ́n ló tó àpérò fún gbogbo ọmọ eriwo. Kí lohun tí bàbá yìí sọ? Ó ní àwọn àgbààgbà kan lórílẹ̀‐èdè Nàìjíríà bí àwọn ààrẹ tí wọ́n ti kúrò lórí àlééfà pé wọ́n lọ ń bá ìjọba tàná. Shehu Sani ló sọ bẹ́ẹ̀ mi kọ́ o. Ó ní wọ́n lọ ń bá ìjọba, wọ́n lọ ń bá Buhari, wọ́n lọ ń bá ṣe mítì nípa bí wọ́n ṣe yọ Tinubu kúrò. Ṣùgbọ́n Shehu Sani ṣe kìlọ̀kìlọ̀ o, gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ nínú fídíò tẹ́ ń wò yìí. Ṣùgbọ́n ká tó máa lọ kó má bàa dàbí pẹ́nu mi lẹ ti gbọ́, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí wòlíì yìí sọ. Orí òkè Ìrìò ló ti ṣẹlẹ̀, mọ́ ń bọ̀ ná. Ẹ gbọ́. Listen. Mo dẹ̀ wá rí àsíá mẹ́ta. And I saw 3 flags. Ẹ lọ kọ sílẹ̀. Write it down. Nàìjíríà máa pé mẹ́ta. Nigeria will be divided to 3. Okay. Ṣé lẹ́yìn náà ń gbọ́ gbogbo nǹkan tí bàbá yìí sọ? Ẹ lọ kọ́lẹ̀. Àwọn Yorùbá sì wí pé ọ̀rọ̀ tí akúwárápá bá ti sọ wọ́n láàárọ̀ ọ̀run ló sọ. Ọ̀rọ̀ tí wòlíì bá sọ ẹ jẹ́ á gbà pé látọ̀run ló ti wá. Orí òkè Ìrìò nínú ìpàdé tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí kán ṣẹ̀ parí, òun ni bàbá yìí ti sọ̀rọ̀ yìí jáde pé wọ́n rí i pé orílẹ̀-èdè Nàìjíríà nínú ẹ̀mí kò tiẹ̀ sí Nàìjíríà mọ́, àfi bí ká sọ pé ẹ̀yin tẹ́ ń wò bí o bó bá jẹ́ Nàìjíríà lẹ́wà o pé ẹ̀ sí Nàìjíríà mọ́, ìyẹn nínú ẹ̀mí. Wòlíì Ẹsíkáyà ló sọ lórí òkè Ìrìò. Tá a bá wá wò náà, ṣé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ṣó tẹ́ wa lọ́rùn? Òun ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ń àpì tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Buhari, ìjọba Tinubu wípé ẹ dákun ẹ rà wá kalẹ̀, nǹkan ò lọ déédéé. Tẹ́ ẹ̀ bá sì tún gbàgbé Buhari sọ̀rọ̀ kan kó tó lọ o. Ó ní tí bá kúrò lórí àlééfà ó ní gbogbo yín lẹ́ẹ̀mọ yìn mí láwo. Ṣé ó jọ gàté kò jọ gàté? Ṣé kò fẹsẹ̀ méjèèjì ti ro gàtégàté báyìí? Lọ́dún tó kọjá èèlò láàrin epo ní 2024 èèlò lèpo petrol. Bag of rice lọ́dún tó kọjá èèlò ni, lọ́dún 2024 yìí èèlò náà ni. Ṣebí Renew Hope lápèjọba yìí. Ṣùgbọ́n o, Shehu Sani rán wá sọ̀rọ̀ kan. Ó ní pé àwọn àgbààgbà Haúsá wọ́n ti lọ ń bá Buhari ṣèpàdé wípé láti yọ Tinubu. Àwa ò sí nínú ìpàdé tí wọ́n sọ o, Shehu Sani ló fẹnu ara rẹ̀ sọ o. Kì í ṣèmi ni mo sọ bẹ́ẹ̀. Òun ni mo ṣe ń kí gbogbo ẹ̀yin tẹ́ ń pè fún Yorùbá Nation pé a mọ̀ kú oríire. Torí pé wọ́n lẹ́ni tí ń pè ọ́ kò dákẹ́, ìwọ ló ń gbàgbọ́ ya. Ìgbà kan bá máa pè ẹ́ pa o máa dáhùn. Nígbà tí Yorùbá Nation tí wọn ò bá dákẹ́ pípè fún Yorùbá Nation now, Yorùbá Nation now, Yorùbá Nation now, igbe wọn ó gòkè lọ sókè ọ̀run lọ́jọ́ kan. Tọ́lọ́run ó sì dá sọ̀rọ̀. Ọlọ́run tiẹ̀ ti wá ń dá sí báyìí. Òun náà ní tẹ́ ń gbọ́ nínú fọ́nrán yìí. Bóyá kí n tó play rẹ̀ díẹ̀ sí kí ẹ tún gbọ́ nǹkan tí bàbá yìí tún sọ. Mò ń bọ̀ ná, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ lónìí. A ó ra máa mú díẹ̀ fúnra wa ni. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò ìràwọ̀ Yorùbá, ẹ dákun ẹ máa bá mi subscribe sórí ìkànnì yìí ká bá láǹfààní àti lè máa túṣu désàlẹ̀ kòkò. Ẹ gbọ́ nǹkan tí wòlíì Ẹsíkáyà sọ dáadáa. Ẹ gbọ́. Listen.
mo dẹ̀ wá rí àsíá mẹ́ta. I now saw 3 flags. Ẹ lọ kọ sílẹ̀. Write it down. Nàìjíríà máa pé mẹ́ta. Ẹgbọ́n tí ọba ọ̀run wí. Thus says the Lord. Tó bá di oṣù kẹwàá kọkànlá. The month of October, November. Mìmí á mì díẹ̀ ní Nàìjíríà. Àmín. There will be Àmín. ẹ ti fetí ara yín gbọ́. Ṣe báwọn Yorùbá náà ní etí lobìnrin fi gbóhùn orò. Eléyìí ò bá tìjà wá o. Wọ́ọ́rọ́wọ́ báyìí lọ́lọ́run ọba Ìdùmarè fẹ́ kíkó wá máa lọ. Ọdún 1914 ni wọ́n so gbogbo Nàìjíríà papọ̀ sódidi ìgbéyàwó tipátipá. 2014 ni ìjọba ní Nàìjíríà ti expire tí gbogbo èèyàn ti mọ̀ sí. Kí ló wá dé tá a fi ń sora wá pọ̀, tá à ń fi ebi sora wá pọ̀? Kí ló dé? Lẹ́nu bí ijọ́ 3 sí 4 ni wọ́n tún lọ ju bọ́ọ̀bù ní Borno State tí wọ́n ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Gbogbo tẹ̀m̀bẹ̀lẹ̀kun dúkùú yìí kò síbi tá a fẹ́ bá yàrá jà. Ẹ jẹ́ kọ́ lọ́mọdọ́mù yẹ́ ẹ̀ gbé. Ẹ jẹ́ kí Yorùbá ó dá dúró. Bẹ́ẹ̀ ni kí Ìgbò náà ó dá dúró kán lọ máa ṣe kejú nílẹ̀ wọn. Kọ́mọ Yorùbá náà máa ṣe káàárọ̀ òjíire nílẹ̀ tiwa. Káwọn ará òkè ọya náà kí wọ́n lọ máa ṣèná pọ́ná ládùúgbò tiwọn náà lọ́hùn-ún. Ọmọ Haúsá tí ó bá wá sílẹ̀ Yorùbá bá a bá tiẹ̀ níwọ̀n ò ní gba físà yóò ní ìwé tó kọ kó tó wá sílẹ̀ Yorùbá. Bọ́mọ Ìgbò ó bá wá sẹ́kọ̀ọ́ yóò ní ìwé tó máa gbà kó tó di pé ó wá sẹ́kọ̀ọ́. Ká sì máa bára wa gbé lálàáfíà, ìyẹn ló tọ́. Ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ń kí olóyè Sunday Igboho ni wọ́n ṣe ń kí bàbá Akíntóyè pé ẹ wò ó ẹ káre bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe igbe yìí ti gòkè lọ sọ́run. Ìyẹn náà ló tún jẹ́ máa fi tó gbogbo ọmọ Yorùbá létí pé ẹ wò ó ìwé pé kí Yorùbá ó lọ ó ti wà ní United Nations tí wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́. Gbogbo bó bá ṣe ń lọ á máa fún yín lọ́lọ́kan òjọ̀kan, àní fi dùn yín rárá, àní jẹ́ kí tí yín ó di sọ̀rọ̀ Yorùbá Nation. Bẹ́ẹ̀ bá wá fẹ́ràn Yorùbá Nation ẹ dákun ẹ máa bá wa subscribe sórí ìkànnì Ìràwọ̀ Yorùbá. Ẹ ṣé gan tẹ́ ń tẹ́tí sí wa. A tún pàdé lọ́la láṣẹ Aláwòrábí. Ó dàbọ̀.